ẹ̀yin lólùfẹ́ mi ẹ̀tún wá gbọ́ o àwọn àbá gbọ́ wọ́n ní etí tó bá gbọ́ àlọ ó yẹ kó gbọ́ àbọ̀ bí àwọn Yorùbá ṣe pa lówe nìyẹn àwọn ẹbí Portable wọ́n ti pariwo síta o àwọn ẹbí Portable ti pariwo fún gbogbo ọmọ Nàìjíríà o àṣé tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú àṣé gbogbo wọ́nrọ̀wọ́nrọ̀ tí Portable ń ṣe gbogbo gáragàrà tó ń ṣe gbogbo afọ́nilétí lẹ́ni agbanilétí lọ́la ayaniláṣọ lọ́la gbá pásítọ̀ létí gbá ọmọ wòlíì létí gbára dùdògbò létí àṣé kò ń ṣojú lásán àṣé kò kì í ṣojú lásán ẹ̀yin olólùfẹ́ mi àṣírí ti tú o ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin Yorùbá náà lẹ bọ̀ tẹ́ ẹ pòwe ẹni ẹnu oníkàn òun lẹ ti ń gbọ́ mo pọ̀n ẹnu ọlọ́fà òun la ti ń gbọ́ pé mo ta ẹ wá gbọ́ látẹnu àwọn ẹbí Portable fúnra ara wọn wọ́n ní kan nínú ẹbí Portable torúkọ ẹ̀ ń jẹ́ Akeem Akeem wọ́n lóun ló wà nídìí ọ̀rọ̀ Portable o ó mà ṣe o àwọn àgbàbọ̀ wọ́n ní tíkulé ò bá pani tòdí ò mà lè pani lóòótọ́ o wọ́n dẹ̀ ròyìn bí ọmọ Portable yìí bó ṣe ń ṣe fún gbogbo wọn wọ́n ní kò sẹ́ni tí ò kì í ṣe fún nínú gbogbo ẹbí ṣẹ́ni tó ń ṣe fárata ni kò ní lè ṣe fún ẹbí látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi Odógún báyìí ọ̀rọ̀ ìtìjú bá ṣe ń wò lọ o Portable fúnra rẹ̀ ó ti fi ohun àrò ó ti fi kọrin ó ti dọ́gbọ́n tọrọ àforíjìn òbí ẹlẹ́fẹ̀ẹ́ mi ẹ má jẹ́ kí n fi ẹnu sọ ẹ wá fi etí ara yín gbọ́ bí Portable bí ó ṣe fi ohun àrò bó ṣe fi kọrin tó bá jẹ́ pé ohun tí Portable fi kọrin yìí tó mi ń jáde lójú ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ló ti repent inú mi á máa dùn o ayọ̀ mi á máa kún o torí pé kí ni àdúrà mi fún Portable náà ni pé kó change torí pé kò gbọdọ̀ máa bá lọ báyìí tó bá ń bá lọ báyìí kò ní pẹ́ parun ẹ ló nífẹ̀ẹ́ mi ẹ fi tara yín gbọ́. Ṣàngó lókòóso Ọbàtálá o bá mi dánú yá o. As long as the can collect the drink, ṣe mi mọ́ o. Gbogbo ẹni ẹlẹ́ṣẹ̀ àtúndá ifá tí mo dá. Olúwa ṣẹ́gun àkó ajé ìṣẹ́gun. Ọjọ́rú ọjọ́bọ̀ Ẹtì àbámẹ́ta. Àṣírí mi yàwó ẹ̀ta táwọ́lárò. Àṣírí ẹ̀yàwó ẹ̀ta táwọ́lárò. As long as the gang collect the drink, èṣù lè ṣe mí mọ́ o. Gbogbo ẹni ẹlẹ́ṣẹ̀ àmúdá ifá tí mo dá. Olúwa ṣẹ́gun àìkú ajé ìṣẹ́gun. Ọjọ́rú ọjọ́bọ̀ Ẹtì àbámẹ́ta. Ọmọ ṣàlẹ́ wa ọ̀bẹ nílé wa ọmọ tí ó ra ìwà. Ayé mi á dùn ó di dandan tọ́lá kún fàá kún ojú dandan. Àṣẹ ń tẹ̀lé máa rí. Gbà mọ́lẹ̀ má ló ti ṣù mọ́lẹ̀. Gbogbo ẹni ẹlẹ́ṣẹ̀ àmì sínú ẹlẹ́ṣẹ̀ ni mí. Gbogbo ẹni ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ́ṣẹ̀ bá mọ̀ ṣẹ̀ lẹ́ṣẹ̀ ń pẹ́ lórí ìkúnlẹ̀. Gbogbo ẹni ẹlẹ́ṣẹ̀ àmì sínú ẹlẹ́ṣẹ̀ fífi. Olúwa ìṣẹ́gun àkó ajé ìṣẹ́gun. ẹ ló lè fẹ́ mi ṣe ẹ gbọ́ bí Portable ṣe ń fi ohun àrò kọrin tó ń ṣẹ́ mi ní ojú tó ń ṣẹ́ mi lójú pòròpòrò ẹ má jẹ́ kí n parọ́ tán ẹ̀yin lólùfẹ́ mi bí mo ṣe wo fídíò yẹn tó ń ṣẹ́ mi lójú pòròpòrò àánú mi dẹ̀ ń ṣe ẹ wá tún gbọ́ ibi tí àwọn ẹbí ẹ̀ tán ti ké gbàǹjarè síta ẹ̀gbọ́n obìnrin àkọ́bí ìyá wọn òun ló kọ́kọ́ sọ̀rọ̀ kí arákùnrin kan náà kó tó wá sọ̀rọ̀ àwọn ẹbí ẹ̀ náà ni ó ti wá fi hàn wípé gbogbo régerège rágàràgà tí Portable ń ṣe yìí ó ti lọ́wọ́ ayé nínú but nǹkan tó wá ń yà mí lẹ́nu ni wípé pẹ̀lú gbogbo bóun náà ṣe jáde tó bó ṣe rìn tó
wọn ò dẹ̀ rí kinní yìí kọ́ńkà fún. Ó dàbí ẹni pé ẹni tó ṣe iṣẹ́ yìí bóyá nú odò òkun ló lọ sọ sí àbí nú odò ògùn, because irú àwọn iṣẹ́ bóyá ṣe alágàdàgodo ń tẹ́ pé tán bá ti tìpa báyìí kan tó rẹ́ni tó máa ṣí ọ̀nà àjìn, bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ sí Portable ni, because mo mọ̀ pé òun gan ò jókòó lásán, òun náà rìn. Àwọn kan ní ibi wérewère yẹn òun ló ti ń jẹun. Èèyàn lè máa ṣe wérewère lóòótọ́ kó máa bọ̀ tó bá ti di pé ó ń yájú ságbàlagbà, ó ń gbá pásítọ̀ létí, ó ń sọ̀rọ̀ sẹ́ni tó jù lọ. Ok, ẹ̀yin náà wò gbogbo àwọn promoter ẹ̀, gbogbo àwọn tó sọ dé èèyàn, kí ló kọ olórin ṣe Davido ó bá jà, Wizkid ó bá jà, kí ló kọ Ọlámídé, gbogbo àwọn tó tara ẹ̀ dìde, gbogbo àwọn tí wọ́n bù sí ẹ̀, gbogbo wọn ló ti bá jà, gbogbo àwọn promoter ẹ̀, gbogbo wọn ló ti bá jà. Ó dàbí ní pé iṣẹ́ tí wọ́n ṣe yẹn wọ́n kọ̀yìn ẹ̀ sáwọn olórí ẹ̀, wọ́n kọ̀yìn ẹ̀ sáwọn olórí ẹ̀, bóyá gbogbo ẹni tó bá ti ń ṣe ẹ́ lànú máa bá jà. Ibi tẹ́tí máa mọ̀ pé kò kí ń ṣojú lásán nìyẹn, but àwọn kan sì ń fojú lásán wò pé ó kàn ń ṣe wérewère ní ibi tẹ́ ó mèkì owó ń bẹ̀ ní, ó ń ṣe kíní kan bẹ̀ ní. Lóòótọ́ lè máa mèkì owó ń bẹ̀, but kárí ẹ̀ ń bàjẹ́ lọ, kárí ẹ̀ ó ti ń bàjẹ́ lọ díẹ̀díẹ̀. Ẹni tó fẹ́ mi ò lè rí information báyìí kí n máa mú wá fún yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, gbogbo ẹ̀yin fans Portable tẹ́ ẹ bá come across fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ share ẹ̀. Àmọ́ ẹni tí ó lè ràn Portable lọ́wọ́, ṣé mọ̀ wọ́n níjọ́ téèyàn bá ti mọ ọ̀tá ẹni, ìjọ yẹn náà ni ọ̀tá yẹn ò lè pààyàn mọ́. Ìjọ téèyàn bá ti mọ nǹkan tó ń ṣèyàn, ìjọ yẹn ni ogun yẹn ti ṣẹ́ díẹ̀. So àmọ́ ẹni tó lè ràn lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kí fídíò yìí go viral. So a lè sọ ẹni tó bá come across fídíò yìí ó lè jẹ́ olùrànlọ́wọ́ Portable, but tí a bá share ẹ̀, báwo ni ó ṣe fẹ́ dọ́dọ̀ ẹni tó fẹ́ ràn lọ́wọ́? Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV kájọ máa jẹ ìgbádùn ètò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, kudos yín ni, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ wá gbọ́ nǹkan tí àǹtí Portable náà tún sọ, bóyá ń bẹ gbogbo ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ Portable, ẹ wá tún gbọ́. Ọmọ Nàìjíríà ká sọ lórílẹ̀ lóko, mo kí gbogbo yín ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ àbúrò mi ní ẹ̀gbọ́n Portable SARS tó ń kọrin tó ń pè ní Portable. Èmi ní àkọ́bí ìyá ẹ̀, àwọn mẹ́ta náà níyàwó àbí láti kékeré. Èmi tí mo mú jẹ́ ìlú Òkè Ọ̀sà ni tí mo fọkàn síbẹ̀. Ọmọ náà ò dẹ̀ gbìyànjú, ó ń kọrin kò jalè ni, kò sí ẹnì kankan tó rí wa. Àmọ́ gbàtọ́ ọmọ èyí tó di pé Ọlọ́run ṣe tán, ó ń ṣe fún nílò, ó ń ṣe fún lóko, ó ń ṣe fún ẹbí o. Ọmọ tó rí mi jáde rí o, mi ò jáde, kò sẹ́ni tó mọ̀ mí lẹ́gbẹ̀ẹ́ rí. Òun gangan tó jẹ́ Portable kò pósì mi rí o, bẹ́ẹ̀ gbóhùn. Àmọ́ torí ọmọ tó jáde, àbúrò ìyá mi lásán, àbúrò ìyá mi ni. Ó ní ọdún tó kọjá, ọdún kààbọ̀ ní tí mo ti wà nínú àárẹ̀, òun ló wá bá mi fa wàhálà nínú ilé, ẹsẹ̀ ń dùn mí bí pé mo ẹ̀sìn gígùn mi ní ẹsẹ̀. Ó ṣe dé lọ́dún yẹn nìyẹn, lọ́jọ́ ọdún ẹsẹ̀ yẹn wọ́n ń gbé mi kiri. Portable wà London, ó sẹ́ńdì owó sí mi, ó ní kó gbé mi kúrò lé. Ara mi tí wọ́n ń balẹ̀, mo sáà ṣe oúnjẹ ọdún, mo ní ọdún ló wá bá mi ṣe, ló bá ní ó gbọ́ padà. Ló bá ní òun máa fòun ká gbá mi, òun máa lò mí, òun máa pa mí kó tó tọ́jọ́ méje. Gbogbo àwọn bàbá ìyá ọkọ mi, bàbá ọkọ mi wọ́n dì mọ́ lọ́dún náà wípé tó bá ti pa ní kó gbé mi. Débi pé àbúrò mi gan, ó ń bá bàbá, kí ló ṣẹlẹ̀? Ṣé wo ló wà nídìí ìyá Portable? Pé ṣé wo ló wà nídìí ẹsẹ̀ àti òun ni? Àfi gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ táwọn ń bá ká bẹ àwọn ọmọ Nàìjíríà kan ṣàánú wa, kó gbà wá lórí àwọn ọmọ tó ń kó tí wọ́n tún wá jáde tó tún wá ń ṣe. Ó ní bí kú lé òpa ni tòjú ò lè pa ni. Gbogbo nǹkan tó sọ yẹn kò sọ́wọ́ ń bẹ́ẹ̀ o. Àbíkú ó ń tọ́jú ẹbí o, kọ́dà òun ni ò jẹ́ kémi kú o, ó ń tọ́jú ara o. Tí ò bá sówó ẹ̀ lára mi máa ti kú o. Torí ẹsẹ̀ yẹn ó pọ̀ pé mí ni àǹtí ẹ̀ tó sọ pé wọ́n bu yẹ̀pẹ̀ nígbà kọ̀tàn ló gbá pásítọ̀ létí. Irọ́ ló pa o. Ọlájọbí ló máa dáa fún o. Èmi mo sì mú ẹsẹ̀ ń bọ́ nínú àárẹ̀ yẹn ní báyìí o. Mi ìfẹ́ jáde o. Ẹlẹ́dàá yẹ́ ẹ̀dẹ̀ máa ṣèdájọ́ torí kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Àbúrò màmá ẹ̀ náà wà ní báyìí, ló wà lẹ́gbẹ̀ẹ́ mi o. Ẹgbẹ́ àwọn náà wà níbí báyìí o. Ẹlẹ́dàá wọn tọpọ kódà owó tí Portable sì fún tó tẹ̀ láti tó fún àbúrò yẹ ìpè kan fún un, tí wọ́n àwọn tó ń ṣe kódà ó tún bá mi ní ọdì nínú bí mo ṣe wà yìí. Ó ń gbé ẹgbẹ́ yẹn náà ya ọdì, gbogbo àwọn ẹ̀gbọ́n mọ́ ìmí tó wà lábẹ́òkúta, gbogbo wọn ló ń bá yan ọdì, gbogbo wọn ló ń bá jà òun láti fò fún olówó pọ̀ rẹ̀ tó dẹ̀ wọ́n ń fún lówó pọ̀ lórí ọ̀rọ̀ ẹsẹ̀ mi ló fa ìjà tó bá lóun máa pa mí, òun wà nídìí ọ̀rọ̀ ẹsẹ̀ mi.
àbúrò ìyá Portable ni wọ́n ń sọ yẹn o àbúrò ìyá Portable òun náà ń pè ní Akeem yẹn o tó ń dáná yá Portable tó tún ń dáná yá ẹ̀gbọ́n Portable òun lẹ̀gbọ́n Portable ń sọ wípé ó ló sọ pé òun máa lo òun máa fòun ṣoògùn owó or something like that àbúrò ìyá Portable yẹn nìyẹn o ìyẹn Akeem yẹn ṣe rí pé wọ́n ní tíkú lé ò bá pa ni tòde ò lè pa ni gbogbo àwa tá à ń fojú wo Portable pópọ̀ ń hùwà bẹ́ẹ̀ yẹn ni ìròmí tó ń jó lókè onílù ẹ̀ wà nísàlẹ̀ omi o ẹ̀ tún máa gbọ́ lọ. tí bá dẹ̀ kú gbogbo ọmọ Nàìjíríà Akeem yẹn ló pa mí o tí bá ti kú òun ló pa mí ẹgbà mí o òun náà ló dé wà ní tí ọ̀wà bábíbù ṣe é ṣe wọ́n ṣe ti gbọ́. tó bá ti kú ajẹ́pọ̀ ló ń ṣe àbíbù náà tó fi ń ṣe Nàìjíríà o ẹ jọ̀ọ́ ẹ bá mi pèsè ìdájọ́ o mo ti ní mi ní jáde tán o ẹ ṣé ó dàbọ̀. ṣe ti rí olóhùn náà ló ń ṣe àbíbù tó fi àbíbù yẹn ní Portable o olóhùn náà ló ń ṣe àbíbù tó fi ń di pé ó ń ṣe gbogbo ọmọ Nàìjíríà ṣe ti rí wọ́n ní tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí tẹ́ bá kọ́ máa kọ́ sí fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí àmẹ́ni tí ràn lọ́wọ́ Portable lè wà lọ́wọ́ ẹ̀ àmẹ́ni tó lè ṣàánú ẹ̀ Portable jọ ọmọ tí mo fẹ́ràn Ọlọ́run torí ẹ̀ ló ń jẹ́ kí tí n bá ti gbọ́ ẹni ọ̀rọ̀ ẹ̀ mo máa ń fẹ́ dá sí i ó jọ ọmọ tí mo fẹ́ràn ọmọ ológo a gbọ́dọ̀ máa jẹ́ kí àwọn ọmọ ológo máa rà rẹ̀ báyìí tí Mohbad la ṣe ń sọ tá àti ìrìyànjú up till now Ọlọ́run má jẹ́ ká rí sí tí Portable náà bá tún lọ ṣe àwọn tí kò yẹ kí ó ṣe kí ni nǹkan táwọn máa sọ báyìí ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọmọ ológo tó bá wà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbogbo pátá bá ní tá a bá lè sà fún wọn ẹ jẹ́ máa sà fún wọn gbogbo ojú tó ń wò mí yìí gbogbo ológo ọmọ inú ilé yín lágbára Èdùmàrè ẹ ní fi wọ́n ṣàwátì lọ́kùnrin ni lóbìnrin ni lọ́mọdé ni lágbàlagbà ni gbogbo ojú tó ń wò mí yìí gbogbo ológo inú ilé yín ẹ ní fi wọ́n ṣàwátì lágbára Èdùmàrè kò yí sí o kò yí sí o ẹ tún wá gbọ́ nǹkan tí arákùnrin náà sọ bóyá ẹ̀gbọ́n Portable náà lélẹ́yà bí ìkànnà wọn ọbàkùnrin òun náà tún sọ̀rọ̀ ẹ tún wá gbọ́. òun náà bí tẹ̀lé mọ́ mi Portable ẹ̀ hàn bí. má tẹ̀lé ọ̀rọ̀ ẹnu ẹ̀ àṣírí èèyàn ni o ọmọ ọ̀sán tó ń kó bá ya ẹ̀ òun ni o. Akeem ló ń sọ yẹn o. òun ni o ẹni téèyàn ń jìnnà fún pátápátá ṣé tí wọ́n tẹ́ wọ́n bá blo ṣé ìran àwọn ọ̀rọ̀ ẹ̀ ṣé òní jẹun ni àbí òní blo máṣíìnì tó ń kún òun ló rà fún ẹ nítorí kúrò máṣíìnì fún ẹ mi ò nílù mi ṣe ọkọ ṣọmọ ní ẹṣẹ tó kò ṣe tó ní mélòó kílẹ̀ tó fẹ́ ṣe fẹ́ pamọ́ tẹ́wọ́ ọ̀hún kan kílẹ̀ fẹ́ kó tún ṣe fún yín tán kílẹ̀ fẹ́ kó ṣe fún yín tán kí ẹ bá débẹ̀ òun àjẹ́rìí sí ó ń fún yín lówó ó ń ṣe ọbẹ̀ kílẹ̀ tó fẹ́ kí Portable tún ṣe fún yín tán ẹ ọdẹ tó lọ́ọ́ bá lọ sí yàn òun ló wá ṣe yàn lóore tó ó tún gbọ́dọ̀ ṣe fún gbogbo ètò ṣe lọ gbogbo ọmọ Nàìjíríà ẹ má jà lọ́mọ lórí burúkú ọmọ ni o ẹ má tọ̀ lọ́rọ̀ ẹ̀nu ẹ o gbogbo nǹkan tó ń sọ fáwọn ní oṣooṣù ní Portable máa ń ṣe owó tó máa ń kọ́ fún ẹbí kọ̀ọ̀kan wọ́n fún ẹni bọ̀dù wá ibùdó gan owó tó ṣe fún ní last month nígbà kí n fún 200,000 owó ìwà lọ́wọ́ mi báyìí ṣe báyìí sọ nítorí orí burúkú tó ń ṣe ní mi ò ṣe pé ní mi ṣe kó fún o orí burúkú báyìí ló ṣe ọmọ Nàìjíríà ẹjọ́ ẹgbàá mi olórí burúkú ọmọ ni o ẹ má tẹ̀lé ọ̀rọ̀ ẹnu ẹ o wèrè àṣírí ọmọ pátápátá mọ̀gánú rẹ̀ sí orí burúkú ẹ̀ náà ló ṣe títí lọ́dà àwọn ọbàkùn ẹ̀ náà nígbà yẹn náà tẹ́ pé wọ́n lù nílùkulù báyìí. Kazeem ló ń. so ẹ̀yin lólùfẹ́ mi gbogbo ala ti fetí gbọ́ pé ọ̀rọ̀ Portable kò ń ṣojú lásán ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ má jẹ́ ká torí pé kò kí ń ṣe ọmọ wa ẹ má jẹ́ ká torí pé kò kí ń ṣe àbúrò wa ẹ má jẹ́ ká torí pé kò kí ń ṣe ẹbí wa since tá ti mọ ibi tí ọ̀rọ̀ ẹ̀ ti wọ́ wá yìí ń sìn ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá lè fi ọ̀rọ̀ ẹ̀ sínú àdúrà ẹ má rò pé bóyá òun lẹ̀ ń ṣàdúrà fún o ẹ má rò pé bóyá òun lẹ̀ ń ṣe fún o gẹ́gẹ́ bí àwọn onígbàgbọ́ ṣe máa ń sọ àtàwọn mùsùlùmí ṣe máa ń sọ wọ́n ní wọ́n tó bá nàka kan sọ́mọ làkejì ẹ wọ́n ní 9 tó kù títí ẹni tó túmọ̀ sí wípé ìwọ tó bá ṣàdúrà fún ọmọ làkejì ẹ ara ẹ àti fámìlì ẹ òun ló ń ṣe fún bẹ́ẹ̀mi ṣe mọ̀ nìyẹn o ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí yẹ jọ̀ọ́ ẹ ò ní rí òun gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ọmọ ológo inú ilé ẹnì kọ̀ọ̀kan ojú tó ń wò mí ẹ ò ní fi wọ́n ṣàwátì lágbára Èdùmàrè ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin abiyamọ ni mo pe o mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà ní pílátífọ́ọ̀mù yìí abiyamọ gidi nìyí ìyá ọmọ gidi nìyí bàbá ọmọ gidi nìyí
all my brother and my sister and my father and my mother, I know you are a good parent. Tutori mi ò náwọn, èmi ò náwọn ọ̀kà ní fans. Gbogbo àwọn fans tèmi olóríire ni wọ́n. Òun ni mo ṣe máa ń fi gbogbo ọ̀rọ̀ wọn sínú àdúrà every day. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé ìṣẹ́jú mẹ́ta lẹ bá lè máa bá mi fún Portable nínú àdúrà tẹ́ ẹ bá ti ń gbàdúrà, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi fún. Ẹ máa bá mi fún. Àmọ́ ẹni tí ó lè àmọ́ ọmọ ẹni tó lè pàdé Portable lọ́la nínú àwọn ọmọ wa tí Portable dẹ̀ máa help ẹ̀. Tí rágàràgà yìí tó bá bá wọlé, a jẹ́ pé nínú àwọn tó sì fẹ́ ṣoore fún ní ọjọ́ iwájú, a jẹ́ pé tí wọ́n ti bá wọn nìyẹn. Àmẹ́ni tó sì lè gbé dìde ní ọ̀la tẹ́fìrìtì bá wà òkè. Ẹ jọ̀ọ́ gbogbo ìgbà lè máa ń fọ̀rọ̀ ẹ̀ sínú àdúrà. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà, kò bá jẹ́ ìṣẹ́jú kan lẹ lè fi gbàdúrà fún, kò bá jẹ́ ìṣẹ́jú méjì, gbogbo ẹnikẹ́ni tó bá wà nídìí ọ̀rọ̀ Portable tó lóun fẹ́ ba ilé ayé ẹ̀jẹ̀, tó lóun sáfẹ́ jẹ́ kókó máa ṣe gbogbo àwọn olóore ẹ̀, ẹ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Ẹ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi gbà ládùúrà fún. Ẹ jọ̀ọ́ gbogbo àdúrà tá a bá wá ń gbà fún, ara wa là ń gbà fún, àwọn ọmọ wa là ń gbà fún, àwọn ẹbí wa là ń gbà fún. Mo tún gbà ládùúrà fún ilẹ̀kùn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ọmọ ológo nù lé yín sẹ̀, ẹ ò ní fi wọ́n ṣàwátì. Ìṣọkùnrin ni ìṣobìnrin ni, ẹ ò ní fi wọ́n ṣàwátì lágbára Èdùmàrè. Bí ọ̀rọ̀ Portable tún ṣe rí nìyẹn o. Update mo tún rí nìyẹn tí mo tún ní kí n sáré wá fún ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ó wà very important. Ẹ bá mi share. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ bá mi subscribe sílẹ̀ ní Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe, kudos yín ni, mo dúpẹ́ lọ́wọ́ yín. Iná ò ní tọwọ́ yín, abudintolókun, abudintolọ́sà, ọwọ́ yín ò ní kọ́ sáré àpò lágbára Èdùmàrè. Mo tún padà bọ̀ o. Tí n bá tún rí any information lórí ọ̀rọ̀ Portable, mo tún padà bọ̀. Ire o.